ètò fáwọn ọmọdé ilé aláyọ̀ ilé aláyọ̀ Ṣẹ́gun Bàbáyẹmí gbèdé adára kálára ò lè mọ̀ Ṣẹ́gun Bàbáyẹmí gbèdé sẹ́ adára kálára ò lè mọ̀ pẹ̀lú bàbá Ṣúkúdì lọ́jọ́jọ́ Sunday ni wọ́n ó máa fún yín tán an educative program an informative program latest wins lóríṣiríṣi ẹ̀pà bàbárí ẹ̀yin lẹ́gbẹ̀gẹ̀dẹ̀ ẹ̀pà bàbárí ẹ̀yin ló pegedé ilé aláyọ̀ 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 ètò tó dá ètò fún gbogbo ayé ilé aláyọ̀ ètò tó dá ètò tó ń kọ́ni lọ́gbọ́n. Ètò alárinrin. Ajúbà fún Ọlọ́run bá bẹ́bẹ́bẹ́ tó ti ń bẹ kí bẹ́bẹ́ ó tó máa bẹ gbàgbà nílẹ̀ olókìkí ìṣẹ̀ǹbáyé ọba abánisọ̀rọ̀ mọ́tànijẹ́ gẹ́gẹ́ ní ọlá ọba tiri kólé ọgbọ́n sọ ọba tí tẹbọra tìyàn ń wò lójú kẹ́hìn kọ́ba lè wúlò olóòtú ọgbọ́n parí ọlá ajúbà Ọlọ́run lórí ètò yìí a sì júbà gbogbo ẹ̀yin tí ẹ ń wo ètò yìí ojú tí ẹ fi ń wo ètò yìí àti gbogbo ẹ̀ tó fi ń screen gbákun jìkún ojú náà kò ní fọmọ yín lágbárí o àti láfíánù àti gbogbo ẹ̀ tí ẹ fi ń jẹ̀gbádùn tó ń já lóló gbogbo ẹ̀ náà ni kí Ọlọ́run kí ó túbọ̀ jẹ́ kí ó máa tẹ̀síwájú sí Baba Ṣúkúdì Ọgbági lábára ṣẹ̀jẹ̀ bó o ní. It's not welcome bad on this program. Ṣẹ́gun adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. To God be the glory adúpẹ́ o. for great thing he has done in our life. Because from January we climb so tey ìbànújẹ́ wa ní basile anybody. àmì o. gbogbo ojú tó wọlé aláyọ̀ ìbànújẹ́ ní basile ẹ. àtàwọn tó ń wò lóńdó náà. àwọn tó ń wò lóńdó state either you dey Kogi state you dey wash or you dey Osun state you dey Edo state ìbànújẹ́ ní wọlé anybody. àtàwọn tó ń wò London náà. yes àtàwọn tó ń wò lórí website àtàwọn tó ń wò lórí lábùtọ̀ ọkọ̀ káàkiri everybody together gbogbo ìbànújẹ́ ní sílẹ̀. Andrew Bernard is my name Ọgbági lábára ṣẹ̀jẹ̀ ó kọ́ ṣìgìdì ní Ìkórè ó fọ́ ṣìgìdì mo fọ́dún mẹ́ta mo fi rìn dé Ìbàdàn ọjọ́ mẹ́ta péré ni mo fi rìn dé Èkó. Yes, well done. ọ̀hún gbójú ọ̀wá Èkìtì bó o ní. ká dúpẹ́ lọ́lọ́run ká kàn dúpẹ́ pé a lórí ọ̀fẹ́ ìyá ká kàn tẹ̀ mọ́ bọ́n ṣe dúpẹ́ orí kan lọ́hún ṣe fún ni orí ọ̀fẹ́ la rí gbà orí ọ̀fẹ́ àwọn àṣìlò kẹ́ẹ̀tẹ̀rà kan lọ́hún ṣe ohun dáadáa nínú ayé náà kọjá pé àwọn ṣe kàn tẹ́ dúpẹ́ lọ́wọ́ lọ́hún wo sùn láyọ̀ wo jí láyọ̀ àmọ́ yé ọ ní kó sùn bíi ti ọ̀gẹ̀dẹ̀ kéèjì mọ̀ kẹ́ẹ̀tì àkàìláyé káde lórí ọ̀fẹ́ dúpẹ́ lọ́lọ́ fún kékeré jùlọ ìjà àdópẹ́ ìwọ́n amúdílé lè tó ní o kí wọ́n amúdílé kí ètò ilé aláyọ̀ ilé nìkan èjì ilé aláyọ̀ yà dúlé ìbànújẹ́ lórúkọ. àmì o lónìí lálàlà fìbọ̀ educatively lọ́kọ̀ọ̀kan èjèèjì kí gbogbo ẹ̀ kó lè screen gbákun jìkún ilé aláyọ̀ àgbogbo ẹni tí ẹ dá sí ètò yìí níjẹjọ nígbà tí a deliberate lórí particular issue tí a ṣe fà á kí n fà á wípé ǹjẹ́ nínú bàbá àti màmá tá ń yẹ kó kọ́kọ́ jó oúnjẹ ọmọ náà méjèèjì tí bàbá Ṣúkúdì mo sọ pé bàbá ni because bàbá ló máa jáde nígbà tó bẹ̀rẹ̀ sí analyse no to blend the thing bàbá lẹ́yìn mú yes bàbá in short lọ́kọ̀ tẹjọ́ ọkùnrin èyí lè mímú èyí lè jòyàjọ́ ọmọkọ́. ẹ ṣe problem ṣe bí wọn náà bímọ sílẹ̀ jẹ́ káwọn ọmọ ẹ̀kọ́ ọmọ ìyàwó ẹ̀ jù ẹ lọ. gbogbo àwọn tí ó ti dá sí wa through text message gbogbo iná ni a ti rí message yín tí a dẹ̀ máa wò bí a ṣe jọ síra wọn a dúpẹ́ lọ́wọ́ yín pátápátá a dẹ̀ tún fi àǹfààní sọ fún gbogbo èèyàn wa pátápátá tí ẹ fẹ́ darapọ̀ mọ́ ètò ilé aláyọ̀ akíwẹ̀ kí ó lè screen gbákun jìkún náà ni àǹfààní ti wà lẹ́kùn láti ṣí sílẹ̀ báyìí láti polówó ọjà yín lórí ètò ilé aláyọ̀ náà lórí ètò ilé aláyọ̀ yìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti dìde pàápàá jùlọ àwọn iléeṣẹ́ ńláńlá oníléeṣẹ́ kékeré ni aládàáni ṣe bó ti mọ́ oníkànjàn ẹ máa bọ̀ ẹ lè pè wá sórí nọ́mbà wa
0033560 0033560 wàyí ẹ jẹ́ kí aṣẹ́bàyí asọ́ ní ìjẹ́jọ́ wípé àwọn ó ti gan pa tí a lò briefly ní last week ó ní àwọn kankan tí a lọ bí wọ́n nílé Ìbàdàn láàrin ìṣẹ́jú bíi 5 sí 6 ẹ jẹ́ kí a jọ wo ohun tí a lọ bí wọ́n nílé Ìbàdàn kí a jọ jàǹfààní interview tó skíndodo yìí lẹ́yìn gbogbo àwọn ohun tí a ti kọ́ wálé ní tó tún máa stand out tó stand out gidi gbangba kí a tún jọ máa jẹ̀mú láyẹ̀ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn. Ayọ̀wá Ègúnlọ Ayọ̀wá Ègúnlọ Ayọ̀wá Ègúnlọ Ayọ̀wá Ègúnlọ Ayọ̀wá Ègúnlọ. Seke pula. Àbí òun sunkún rárá àṣà o ẹ̀rín ni èmi ń rí. Let's go again, let's go again, let's go. Ègúnlọ Ayọ̀wá Ègúnlọ Ayọ̀wá Ègúnlọ Ayọ̀wá Ègúnlọ Ayọ̀wá Ègúnlọ Ayọ̀wá Ègúnlọ Ayọ̀wá Seke pula. Àbí òun sunkún rárá àṣà o ẹ̀rín sì ni èmi ń rí. Ìbá níṣe ló ń rin èmi ẹgbà ìjọ̀nú ó ń dùn mọ́ èmi ẹ̀bá èmi wá sí. Let's go again. Ègúnlọ Ayọ̀wá let's go. Ègúnlọ Ayọ̀wá Ègúnlọ bẹ̀rín sọ Ègúnlọ Ayọ̀wá Ègúnlọ Ayọ̀wá Ègúnlọ Ayọ̀wá Ègúnlọ Ayọ̀wá. Iná sẹ́kẹ́ púlà. Àbí òun sunkún rárá èmi ò ní sunkún òun fẹ́ gbá náà èmi òun wá ní kí èmi máa sunkún. Àbá ẹgbà kékeré dà jẹ́ kí èmi kò wọ́ ò ní náà rina saka pula. Stop it àwọn àjọ̀nú àwọn ló ń fẹ́ gbá mi sọ́ọ̀rì o ẹ̀yin àjọ̀nú ẹ má bínú sí èmi. Ladies and gentlemen ọmọ yín náà ni Olúwafẹ́mi Ẹ̀gbọ́n Ajíwọlé tí ẹ mọ̀ sí Àfà Súlè. I'm the president of the Christ Chosen Vessel Doctrinal Ministry aka Oti Ganpa. Àkí gbogbo yín o ẹ kú ilé o ẹ kú jọ́ mẹ́ta. Oti Ganpa tó àwọn èèyàn máa wò yín lé pé so ṣé bí màá ṣe yọ̀ǹ tó lé kí ni àṣírí ministry yín yẹn gbọ̀ngàn bí ẹ ṣe ń ṣe ó dà pé gbogbo tí ẹ introduce sí àwọn èèyàn wọ́n máa ti di ti àwọn everybody ó ti Ganpa lọ́tún lọ́sẹ̀. Ẹnikẹ́ni ò lè rí ẹ̀bùn gbà bí kò ṣe la pé a fi fún láti òkè wa so Ọlọ́run náà ni àṣírí kò sí àṣírí kan Ọlọ́run náà ni gbogbo ọgbọ́n tí ẹ̀rí wa tí gbogbo nǹkan tá à ń ṣe yẹn àtìlẹ́yìn Ọlọ́run la fi ń ṣe gbogbo ẹ̀ kì í ṣe nípa agbára tiwa akéré tí ohun tá à ń ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ̀rẹ̀ ti rí Fẹ́mi Adéwọlé ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà kan ni ọ̀pọ̀lọpọ̀ ló ti di àríyànjiyàn pé òun ní òun kọ́ mo sì jáde lónìí táwọn kan sọ ọ̀gá wọn ni ọ̀gá wọn kọ́ tó kọ̀ǹpúṣọ̀ yẹn sì ń wà ó jọ ni kò sí ọ̀pọ̀lọpọ̀ rò pé àgbàlagbà tó ti dàgbà gidi ni òun ní Fẹ́mi Adéwọlé ọ̀dọ́ náà ni wá kékeré ni Ọ̀ṣun state mà ní Fẹ́mi ti wà after last week nígbà tí mo sọ ìtàn kan a lọ ṣe iṣẹ́ ní ṣáìdì Ìjẹ̀bú-Jẹ̀ṣà iṣẹ́ ìrànṣẹ́ that was last week Friday wọ́n á sọ fún wọn pé mo rántí ìgbà tí mo wá sílùú Ìgbẹ̀yìn ìgbà yẹn mo wà ní JS3 mo wá ṣe exam wọ́n á ní ṣùgbọ́n lénìí Ọlọ́run ti ṣe ẹnu èmi náà rè mo wá ṣiṣẹ́ ìrànṣẹ́ tó gbé wá. ẹ ṣe dá lónìí ẹ tí ì bẹ ìlú gangan. ìlú yẹn gangan torí ìbéèrè tó máa pọ̀ lórí ẹnu àwọn tó bá mọ̀ lù dáadáa tó bá mọ̀ ọmọ Ìjẹ̀dá gangan ni mí. Ìjẹ̀dá ni mo ti wá ọmọ Ìjẹ̀dá ni mo ti lé lọ́gbọ̀n ọdún. àdúpẹ́ fọ́lọ́run ṣé ẹ̀yin náà lẹ ṣe ń dá kíní ọ̀hún ṣe fúnra yín nìkan bí ẹ tí olùrànlọ́wọ́ ti wà. mo ti ní olùrànlọ́wọ́ mo rántí ọjọ́ náà lọ́run tí mo fẹ́ ṣègbéyàwó tí dáàdì mi ní Olúwa dáàdì máa gbá mi lé ìtàn sọ fún mi pé Fẹ́mi o ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ o ìgbà tó bá márì ohun tó bá ṣẹlẹ̀ lẹ́yìn iṣẹ́ ìrànṣẹ́ nígbà tí o bá márì òun ni pàṣẹ ìmọ̀ bóyá o ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ torí pé home first the ministry comes after so if your home is okay then you have no fear for the ministry so mo dẹ̀ dúpẹ́ Ọlọ́run fún ìyàwó gidi tọ́lọ̀ fún mi. àwọn iṣẹ́ tá a ti ṣe díẹ̀ tí ń bá ní gbé fúnra wọn á ti máa tó bí 8 báyìí. 8 lágbára Ọlọ́run. ọdún ògan ni kíní ọ̀hún bẹ̀rẹ̀.
ṣé tí ministry wa bẹ̀rẹ̀. yes. iṣẹ́ ìránṣẹ́ bẹ̀rẹ̀ ní 2002 January 18 láti bẹ̀rẹ̀ so wá pé 10 years ní last year. ewu lẹ fi bẹ̀rẹ̀. ó ti gan pa náà ni ó ti gan pa náà láti bẹ̀rẹ̀. ẹ jẹ́ kó gan pa díẹ̀ kí wọ́n wo. Sọjí mọ́mí Sọjí dádì Sọjí àwòjígírí ìyá òrìṣà wòlíì àgbà pòfẹ́sọ̀ wọ́n sọ̀rọ̀ tàbí ṣùṣe kí ló ṣe wọ́n. wọ́n ti gbọ́ pa ó ti gbọ́ pa that is take age a ṣe orúkọ ńlá then a ṣe pride one a ṣe parable òwe then a ṣe ọ̀rọ̀ òdì then a ṣe audio a ṣe mọ́sítírì tó sọ̀rọ̀ nípa ìdílé then a ṣe ọ̀rọ̀ òdì a ṣe the audio àkójọpọ̀ àwọn orin wa ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́ àwọn fẹ́ so àti ṣe àkójọpọ̀ orin yẹn then àwọn ṣe pride two only get a true market wa ní Àkúrẹ́ bẹ́ẹ̀ hallelujah so tó bá hallelujah records wọ́n lè rí lọ́dọ̀ wọn tó bá jẹ́ àwọn tó wà ní sáìdì Èkìtì náà lọ́rọ̀ ẹ̀pẹ́ ní Èkó náà ni ó wà lọ́dọ̀ James ó wà lọ́dọ̀ Shakespeare ẹ̀ ní Ìbàdàn bíi ó wà ní ọ́fíìsì tiwa gangan ní Ìbàdàn bíi. ìtì lọ́fíìsì ti gangan. Lord abẹ́ ni àná ní record store ní Ìbàdàn bíi ó ti gan pa gan gan wa gospel movies and records ẹ̀yìn ló dé wà lọ́dọ̀ Ọmọlá records 08060 81 1990 òun náà lè pè hallelujah sí ìbọn tó bá dé ní ìlú Ìbàdàn bíi àwọn tó fẹ́ fẹ́ invite wa ẹ pè wá sórí 080 3913 7808 080 39 13 78 08 or 080 27 38 30 10 àwọn nọ́mbà méjì ló lè fi gbọ́ ní Ìbàdàn. Family mi wà náà àwọn tàjọ ń ṣeré lóòótọ́ àti lódodo àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé àdúgbò láti mọ́ra níbẹ̀ ẹnìkan tó jẹ́ àbúrò mi òun náà ní Ayọ̀bámi Ajíwọlé tó ń pè ní wòlíì àgbà àbúrò mi gangan ni òun ní last born wa so àbúrò mi kan náà wà tó máa ń bá a ṣe fíìmù orí fíìmù nìkan lẹ́ti lè rí ẹ̀ lórí stage ìyẹn jẹ́ Blessing Ajíwọlé obìnrin nìyẹn so bákan náà ìyàwó mi náà Ṣọlá Ajíwọlé then àwọn yòókù àwọn neighbors.